Ẹ mà káàárọ̀, ẹ kú ojúmọ́ o. Ṣé àlàáfíà la bá gbogbo wa láàárọ̀ yìí? Torí pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹni tó ní ayé tó ní ọ̀run, Elédùmarè, alágbára gíga gíga, àrí ìrọ̀ àlá. Àwọn náà ni Ọlọ́run wa. A dúpẹ́ o torí pé ẹ pa wá mọ́. Ẹ ní jẹ́ pé ká lè sọ pé òkú ló ń sọ̀rọ̀. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Mo dá gbogbo ògo àti ọlá padà fún ẹni tó ní. Mo yìn ín nítorí tí ó ń jẹ́ Ọlọ́run wa síbẹ̀. Mo gbé e ga nítorí pé ẹwà ògo rẹ̀ kò yí padà. Hallelujah. Olórin yẹn sọ pé àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ẹ̀yin lolúwa. Àwọn mìíràn jẹ́wọ́ wípé a jẹ́ Ọlọ́run wọn. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ọbàtálá lọ́lọ́run wọn. Ṣùgbọ́n èmi ń jẹ́wọ́ rẹ pé ìwọ ni Olúwa. Àwa yìn ọ́ Ọlọ́run wa. Ọlọ́run a yìn ọ́ o. A sọ wípé ẹ ṣé fún ìpamọ́ àti ààbò lórí gbogbo ènìyàn pátá tí à ń jàjàǹgbara pé kí àwọn ènìyàn kúrò nínú ìgbèkùn. A mà dúpẹ́ o. Ọlọ́run gba ọpẹ́ wa lẹ́ẹ̀kan sí. Bàbá màmá tó ti wọlé, ẹ mà káàárọ̀, ẹ kú ojúmọ́ o. Fọláṣadé Àpágùtán, ẹ káàárọ̀ o. Ẹ́sítà, ẹ mà káàárọ̀. Rí mọ́mì, ẹ mà káàárọ̀. Ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àjìn ní orílẹ̀-èdè bìmíràn. Gbogbo àkókò tó wù kó máa gbọ́ mi. Mo kí ọ lówùúrọ̀ yìí pé ẹ kú ojúmọ́ o. Ṣàlàáfíà ni mo bá yín. Ẹ sì kú déédé àkókò yìí. Èmi kí gbogbo èèyàn lẹ́ẹ̀kan sí pé ẹ dákun, ẹ má bínú. Gbogbo ẹ̀yin tí ẹ ti pè mí, nẹ́tíwọ̀kì ibi tí a wà lókè kò dáa. Ṣùgbọ́n a rí oore ọ̀fẹ́ tí sọ̀kalẹ̀ láti òru àná sí ọwọ́ àárọ̀ yìí àti sọ̀kalẹ̀ sísàlẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè mí, ẹ ti ní oore ọ̀fẹ́ lẹ́yìn prógámù yìí. Ẹ ṣeun púpọ̀. Ẹ já máa lọ sínú ọ̀rọ̀ tòwúrọ̀ yìí ká bára wa sọ ọ̀rọ̀ ìyànjú. Ẹ má bínú pé àárọ̀ la dẹ̀ ń ṣe prógámù, pé ibi tá a wà àárọ̀ la ń rí opportunity. Ṣùgbọ́n lágbára Ọlọ́run láti ọjọ́ Monday lọ, a tún padà sí stúdíò láti tún máa fi àwọn bá ṣe ń ṣe tó ń dùn ìgbà tó ń gbáàsì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ni ọmọ ológun ní ó gbáàsì. Lórúkọ Jésù, ìdùnnú á wọlé ẹ̀. Happy weekend to you all. Ẹ̀dẹ̀kú Saturday tó kẹ́yìn oṣù rèé. Lórúkọ Jésù, ẹ kú ìfojúsọ́nà February. Crossover wa máa bẹ̀rẹ̀ ní ọ̀la 31st. Lórúkọ Jésù, o ò ní bá oṣù yìí lọ o. Àánú Ọlọ́run á bá ọ gbé. Ìlérí Ọlọ́run á sì ṣẹ nínú ayé rẹ̀. O ò ní tẹnu gbogbo ọwọ́. Mo kí n lẹ́ẹ̀kan sí Fọláṣadé, ẹ ṣeun púpọ̀ o. Mami ṣe ọ̀rọ̀ yìí fún ẹlòmíràn. Ṣé ìbéèrè ní tòwúrọ̀ yìí, ṣé ọ̀jẹ̀lú la fẹ́ nílẹ̀ Yorùbá ni àbí Yoruba Nation? Torí pé àwọn kan ò yé mi, tí nǹkan ò bá dẹ̀ yé èèyàn, dádì wọ́n ní a béèrè ọ̀nà kì í máa ń ṣìnà. Kì í ṣìnà o, mo béèrè ni. Lórúkọ Jésù, ẹ ò ní ṣègbé o. Ẹ má bínú. A ṣe parí ìṣọ́ òru ni. Ọlọ́run á sì wà pẹ̀lú ẹ̀mí gbogbo wa.
ṣùgbọ́n tá a bá ti ní bọ́ọ̀tà láti wá yànnàná àwọn ọ̀rọ̀ kan mo inú mi máa ń dùn láti gbọ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá torí àwọn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ tí mo wò pé àti gbọ́n àwọn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ tí mo mọ̀ pé kò yẹ kán bá wa nídìí ẹ̀ mọ́ ṣé ojú inú wa la fẹ́ sọ pé ó kú ni àbí òṣì ló ta wá débẹ̀ ṣé òṣì la fẹ́ pè é àbí ìpọ́njú mo sọ ní bí ìdáná bí ìjẹta pé àwọn nǹkan míì wà tó jẹ́ pé téèyàn bá àwọn èèyàn tí ò yẹ kó bá ní ipò kan àbí ó ká àwọn kan tí ò yẹ kó ká mọ́ lọ́wọ́ ó máa ń dùn yàn lọ́pọ̀lọpọ̀ torí pé wàá máa wò pé lágbájá yìí ṣó yẹ kó jẹ́ òun ṣá tẹ́ bá wo irú Délé Mọ̀mọ́dù àbí kílẹ̀ ń pè é ṣé kò yà yín lẹ́nu lórí ọ̀rọ̀ ẹ̀ òṣèlú wá wo àwọn kan lẹ́kọ̀ọ́ ẹ wo àwọn ará Èkìtì ẹ wo ohun tí Fúlàní àti ajínigbé fi wọ́n dá lára ẹ wo bí Ògùn State tí wọ́n náà ń bọ̀ láìpẹ́ ṣé àṣẹ ń gbọ́n ni mo máa bẹ̀rẹ̀ àwọn kankan láàárọ̀ ìta máa jọ pẹ̀kẹ́lù ó máa yà mí lẹ́nu o ṣebí mo ti sọ nípa ọba ṣé àwọn ọba wa jọ wọ́n kétí sápò ni àbí àwọn ọmọ Yorùbá wọn ò gbọ́ròyìn táwọn bá sáà gbọ́ nínú táwọn bá rí wò nínú orí social media táwọn ti ń pariwo ó ṣàyẹ kán rí wò lórí pépà àbí níùsì tí wọ́n kà àwọn kókó ìwé ìròyìn ilé wa là ń gbọ́ láràárọ̀ òkè. nílùú Agodo níjọba ìbílẹ̀ Ewékòró tó ń bẹ nípínlẹ̀ Ògùn níbi táwọn jàǹdùkú kan ti ṣe ìkọlù sí ọba ìlú náà Alágódò tìlú Agodo ọba Àyìndé Ọdẹ́tọ́lá lówùúrọ̀ ọjọ́ Ajé ọjọ́ 24 oṣù kìíní ọdún 2022 tí wọ́n sì tún dáná sun òkú ọba náà nínú ọkọ̀ rẹ̀. inú pósí ni wọ́n kó bọ̀ sí wọ́n wá jáwé sí lẹ́yìn jáwé sí iwájú ni wọ́n fi wọlé sílùú àwọn ará Ajégúnlẹ̀ ò mọ̀ pé àwọn ṣèlú òkú náà gbé wọlé àṣé ogun náà wá jà. ìtàn yóò jẹ́ tuntun o bọ̀tí kankan mo fẹ́ mú jáde bẹ́ẹ̀. ibi tẹ́ǹkì níwà yẹn iwájú òtẹ́ yẹn ni wọ́n já èrò sí wọ́n wọlé tán wọlé báyìí gan ẹni gbọ́dọ̀ ọkọ̀ bẹ̀ sí yìnbọn ni. ìyàwó mi ọmọ mi mo hàn ń gbọ́ pé abúlé aṣáánáwà abúlé aṣáánáwà abúlé agirintínáwà mi kì í rí ojú kàn wọ́n látànà èmi gan ní gbó mo ṣòṣì lábẹ́ pákí tí mo lọ ṣòṣì mọ́jú tó ní wọ́n bá ti débẹ̀ yẹn ìgbé àfẹ́wé ẹ̀yin náà wo gbogbo ìlú ẹ̀yin náà dìpẹ́ǹdì wa gbogbo ìlú bẹ́ẹ̀ ṣe rí yẹn kà lẹ́ rí ẹ wo mọ́tò tó wà lọ́kàn yẹn àwọn ló fi ìbọn fọ́ gbogbo ẹ̀ ẹ̀ rí pa ọ̀tá bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìlú náà ló ti sàsálà fún ẹ̀mí wọn báyìí tí wọ́n sì lọ forí pamọ́ sí ọ̀kan ọ̀jọ̀kan ìletò. a ṣe àbẹ̀wò sí baálé ìlú náà alàgbà Àjàní Ṣọ́tádé láti gbọ́ tẹnu wọn. mi ò jẹun látàárọ̀ àdúgbò wa látàárọ̀ àdúgbò kankan ló bẹ́ẹ̀ ló kọ́ ẹ lọ. ìbásìkò yóò ràn wọ́n lọ àyà àmẹ́tọ́ jẹ́ láti ràn wọ́n lọ làárá wọn jẹ. àkọsí nǹkan ewé ẹ̀ tó ń jẹ káwọn kéjì ọba kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n ṣàṣàláàbò wa kí wọ́n bá ń pe àwọn tí wọ́n sá lọ padà kí wọ́n máa bọ̀ nìyó àwọn ìjọba ti wà pẹ̀lú wọn láti ṣàláàbò wọn o kí wọ́n jọ torí Ọlọ́run kí wọ́n padà wà búlò. lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ aburú yẹn ṣẹlẹ̀ ní abúlé tí a sọ̀rọ̀ nípa èyí ṣùgbọ́n kì í ṣèyàn mẹ́rin gẹ́gẹ́ bí àwọn oríṣiríṣi. kí ni ìyàtọ̀ ọba ìlú ẹni kì í ṣèyàn mẹ́rin. wọ́n pa ọba ìlú yẹn pé wọ́n dẹ̀ tún pa àwọn ọmọ rẹ̀ mẹ́ta wọn tún rárá lóòótọ́ ni wọ́n pa kábíyèsí yẹn. àwọn tí wọ́n ṣiṣẹ́ lábì wọ́n ṣe tán wọ́n tún gbé. mo fẹ́ kẹ́ lísìtì sáárín dáadáa ni o. wọ́n dáná sun àti mọ́tò àti òkú ẹnìkan náà ló fara kásá nínú ìjàmbá ìwé náà dẹ̀nì ọba ìlú tẹ́lẹ̀ sí tí a ń sọ̀rọ̀ nípa wọn. a wà ní abúlé tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní ọ̀sán àná láti lọ rí bí nǹkan ṣe ń lọ sí. a ò bá ẹnìkankan nínú yẹn gbogbo wọn ti sá lọ gbogbo
ó ti dàwó bóyá àwọn tí wọ́n ṣiṣẹ́ láàbì ẹ̀rù ń bà wọ́n pé bóyá àwọn míì náà tó máa padà wá láti wá ránró nǹkan tí àwọn ṣe ṣùgbọ́n àwọn èèyàn rárò òfin máa béèrè ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Ògùn wọ́n dẹ̀ ti pàṣẹ pé kí ẹ̀ka tó mójútó ẹ̀sùn ìpànìyàn kí wọ́n tó gba ìwádìí yẹn kí wọ́n dẹ̀ ṣe ìwádìí tí tó múnádóko láti rí i pé àwọn tí wọ́n ṣiṣẹ́ láàbì ọwọ́ òfin tó wọn. irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn rí kí awẹ́kọ̀ọ́ ọmọ tẹ ẹni tó ṣe irú ẹ̀ eléyìí tó bẹ̀ ṣẹlẹ̀ náà kò lè jẹ́ àkọ́kọ́ tí ọwọ́ wa ní tó a nígbàgbọ́ pé ọwọ́ máa tó wọn. àti ìfẹ́ sọ pé nǹkan báyìí wọn ló fa ìṣekúpani tó wáyé ó dìgbà tí a bá bá ìwádìí wa débi kan tí ọwọ́ bá sì tó àwọn tí wọ́n ṣe irúṣẹ́ yìí àwọn ni wọ́n á lè sọ fún wa kí ló nǹkan tó sún wọn débẹ̀. tí a bá ti rí wọn gbogbo nǹkan tá a bá wù tá a ń sọ nísìnyí bí àhesọ lásán òun ló máa jẹ́ ṣùgbọ́n nǹkan tí ó dá lójú ni pé tí ò bá sí ẹsẹ̀ kì í ṣe lásán tí kankan ò bá tì mọ́ ṣẹlẹ̀ àwọn kan kàn lè dédé jí níjọ́ kan kí wọ́n rò pé àwọn fẹ́ dá wàhálà lẹ̀ kíní kan ló máa fa wàhálà tí wọ́n dálẹ̀ yẹn gbogbo kan wọn náà ni a fẹ́ ṣe ìwádìí lé lórí tàbádẹ ti parí ìwádìí wa gbogbo nǹkan tó bá jẹ́ àbọ̀ ìwádìí wa pátá gbogbo aráàlú náà la máa fi tó létí a dẹ̀ ti pé gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí kàn pé kò láyé tá a wà yìí ìṣe òfin lọ́wọ́ ara ẹni kì í ṣe nǹkan tó ń bá ojú mu kí wọ́n mọ̀ ronú pé àwọn náà fẹ́ lọ ṣe tàwọn padà torí kan tó ń ba ọ̀pọ̀lọpọ̀ lẹ́rù nìyẹn tó ṣeéṣe kí àwọn tí wọ́n wá láti ibi apá ìhà ibi tí kábíyèsí tó ṣaláìsí yìí ti wá àwọn náà wọ́n lè kó àwọn èèyàn wá ja àwọn lógun wọ́n dẹ̀ ti fún wa ní àmì ìdánilójú wípé kò ní sí nǹkan tó jọ bẹ́ẹ̀ níwọ̀n bá ti iléeṣẹ́ ọlọ́pàá bá ti ṣe ìwádìí. nígbà táwọn èèyàn bá lọ ibi tí mo fẹ́ kẹ́ ẹ dìmú náà nìyẹn pé àwọn ti bí wọ́n lè lọ kó ogun bá àwọn Fúlàní tán wà nínú gbóǹbẹ̀ jà láti pa wọ́n kò jù bẹ́ẹ̀ náà lọ wọ́n dẹ̀ ní kẹ́ ẹ má lọ ṣòfin lọ́wọ́ ara yín dádì mami ṣé àkókò yìí láti ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ president tó bí Buhari kò má débẹ̀ láti lọ president tó bí yín Tinubu kò má lọ ogun kó lọ kẹ́dùn pé ẹ̀yin ọmọ ìyá wa ẹ má wọrí o abúlé yìí o a máa tún kọ́ o ẹgbàá 100 million irọ́ ni o Ogun state governor òun náà ò mà débẹ̀ ó ò tí ẹ yẹbẹ̀ wò ìjọ wo lórí pé ó kọ̀wọ́ ẹ̀ lẹ́yìn pé ká tiẹ̀ lọ kí wọ́n ọba ìlú mami máa tẹ lọ́fù máa tẹ láìkì yẹn wọ́n tó ti wọlé orí ẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ bàbá mi Abraham Adéoyè ẹ káàárọ̀ o ẹ kú ọjọ́ mẹ́ta o God bless you Olúkẹ́mi Akíọ́lá ẹ káàbọ̀ o wọ́n ò mọ wo ìlú yẹn wò ṣùgbọ́n a máa fi àwọn àkàwé ìwéra wọn ṣùgbọ́n ẹ̀ ń polongo ìbò bàbá tún gbé wá ẹ̀ ó tún gbowó ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ọba ìlú láì jẹ́ ọmọ kékeré ìlú láì jẹ́ ọmọdé ó bá àti ẹ̀jẹ̀ ọmọdé ọwọ́ ẹ gbọ́ wọ́n léèyàn méjì kú èèyàn méjì ò kú ọba ìlú ló fara kó àṣà olórí ìlú ni ìlú ọba ìlú ni aláṣẹ ìlú káwá tiẹ̀ wá wo pé àwọn ọba ìwà ọwọ́ wọn ni wọ́n ń gba èrè iṣẹ́ wọn ni wọ́n ń jẹ ẹ jẹ́ ká tún wo àwọn aráàlú yẹn náà ṣé wọn ò níṣẹ́ àbá ń lọ́mọ tó bá yẹ pé mo play ẹ̀ débẹ̀ wàá rí gbogbo school wọ́n close ẹ̀ down but ẹlẹ́fẹ́ fún wa ká ṣe wáẹ́ẹ̀kì ọ̀fẹ́ ṣé ìgbà tó mọ́ bá kàwé ló fẹ́ sanwó wáẹ́ẹ̀kì ọ̀fẹ́ fún ṣé ìgbà tí ilé tó bá rọgbọ ṣùgbọ́n ẹ̀yin kan gba recharge 500 naira ẹ̀ ń ta ọjọ́ ọ̀la yín fún àwọn olè wọ̀nbíà ẹ wo Èkìtì I'm still coming there again mo fẹ́ ṣebí ìlú ló ti dahoro yẹn ẹ̀yin ọba tó ẹ̀yin ìjòyè ṣebí ẹ̀yin oko lẹ́sìn rí ó bọ̀ láàrin ìlú wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ Yorùbá òde ẹ̀gọ́ ó ní ibi pẹlẹbẹ
òun láti mọ́ọ̀lẹ̀ jẹ gbogbo ìgbèríko yìí tá bá kọ́kọ́ mú àwọn ọba kéékèèké yẹn tá bá kọ́kọ́ fi wọ́n ṣata tá bá ti fi wọ́n pàtà tán. tó múnádóko ṣòro wọn dẹ̀ tẹ àwọn tí wọ́n ṣe iṣẹ́ burúkú yìí kò sí nǹkan kan fún ẹnibọdì láti tún sọ pé òun fẹ́ ṣe ìwà kan tàbí èkejì tó lòdì sófin a fi ń dá wọn lójú kí kálukú kan padà sí abúlé wọn àwọn ọlọ́pàá sì ti ń ṣe ìpàráàrò ńbẹ láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ kọmíṣánná wa wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá pé kí wọ́n rí i pé gbogbo ibẹ̀ yẹn kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ìwà ìdàlúrú ó ṣẹlẹ̀ ńbẹ ó dẹ̀ dá wa lójú pé kò ní ṣẹlẹ̀. wọ́n máa gbowó àti rí pé ìyẹn nìyẹn ẹ̀ máa jẹ́ ká wá máa lọ síbi mi àti ó lọ pélé kejì à ń lọ ìpele kejì báyìí à ń lọ pélé kejì àwọn kan ń ké mọ́mì àwọn kan ń ké àwọn kan ń dunnú àbí ok ẹja tó wọlé bọ̀bọ̀. kí ni àwọn eléyìí ń jà fún báyìí. ẹ máa gbọ́ o. wọ́n ń fight fún right wọn torí inú wọn torí ìfun wọn. Síbi tó bá wù wá téèyàn má ti dìbò fẹ́ni tó wù ú sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ tó kò yẹ kí gómìnà wa kó gbèyàn lé wa lórí tó àpẹ̀lógótó ọlọ́run ọba ọmọ Èkìtì ní amọ̀pọ̀ ọmọ Èkìtì ní ṣùgbọ́n àfẹ́ kí gómìnà má ṣe bẹ́ẹ̀ ṣe fún wa tó bá ti ṣe bẹ́ẹ̀ ṣe ó ṣe orí tó pọ̀ ìyẹn ṣe gan. ẹ̀dùn wo. ẹ ti rí. ẹ ti rí àwọn ará Èkìtì àwọn òpònú ayírádà ẹ̀gbọ́n tún sí ayá tán tún yàyà síta. Daddy, mommy, people are still fighting for a vote. People are still talking about election, but they are forgetting their function. Ní ti PDP tí wọ́n ṣe kọjá lọ. Wàá dìbò. Wàá lọ fi ìwé wọn àti débi tá à ń lọ láàárọ̀ yìí mọ́mì ó kà jẹ́ pé mi ò ní pẹ́. àwọn èèyàn wàá dìbò wàá lọ fi ìwé wọn Fáyọ̀ṣe pé àwọn ti dìbò kan bá lè gba 5,000 ṣé 5,000 yẹn ẹ jìyà ẹ lọ́dún mẹ́jọ. Ó ń ta ọjọ́ ọ̀la rẹ̀ mami ṣé owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn PDP APC àtàwọn olè wọ̀nyí ó tó là ọ́ ju kó wá ìfáìtì àwọn òkùnkùn. Lóòótọ́ mo ti ṣàlàyé fún yín o pé gbogbo àwọn tó ń wò yìí ìfún ọmọ rẹ ìfún ọmọ mi èmi tí mo wà ń bí
ìwọ tó wà ń bẹ̀ yẹn you can think in your mind pé ó lè ṣe ìjọba location 419 yes accepted. Mami Abigail ẹ mà káàárọ̀ mọ́ ẹ káalẹ́ lọ́dọ̀ yín lọ́hùn. ó lè ṣèjọba ṣùgbọ́n kíní kan ni ò ní jẹ́ kó o kẹsẹ̀ járí. Kò sẹ́ni tí ò ní ìpinnu àṣeyọrí lórí ìjọba ṣùgbọ́n wọ́n ní ìpìlẹ̀ bá bàjẹ́ ìlólódodo òṣè wọ́n ní ilẹ̀ ṣá omi sì korò location 419 ti ṣá ó dẹ̀ ti korò béèrè pé ìdí wo. Ìdí àkọ́kọ́ ni pé àwọn kàbá tí wọ́n pera wọn ní kàbá they are evil people, they are a bad people. Ènìyàn amọ̀ ẹ̀jẹ̀ ènìyàn ni wọ́n kì í láṣeyọrí because onímọ̀ṣẹ́ kan pé àwọn kan jẹ́wọ́ olúwa ní olúwa wọn, àwọn kan jẹ́wọ́ òrìṣà, àwọn kan ti fi ilẹ̀ yìí ré pé kì yóò dára, àwọn kan ti fira wọn rí pé kò sí ìjọba tó lè láṣeyọrí lórí ilẹ̀ Nàìjíríà àyàfi tá a bá pín. Ìdí tí wọn kì í fi ṣàṣeyọrí ni pé kánkọ̀sí wọn náà ló ṣì wà ń bẹ̀. Lóòótọ́ ló gbé ìpinnu rere débẹ̀, nǹkan méjì ló máa tẹ̀lé nínú kí ẹ̀mí rẹ̀ pin àbí kó darapọ̀ mọ́ wọn. Ẹ darapọ̀ mọ́ wa, ẹ darapọ̀ mọ́ wa, ẹ̀yin ogun ọ̀run o, ẹ darapọ̀ mọ́ wa. Ènìyàn tó gbé 20 billion lẹ̀ tó ń ha ní 5,000 fún gbogbo ènìyàn. Mami, where do you think the person will see the whole money back? Àbí báwo ló lóyìnbó ṣe ń sọ? Where do you think pé yóò rí owó rẹ̀ padà? Ènìyàn tó gbé 222 billion tó gbé kalẹ̀, tó dí bàbá àsàlẹ̀ lẹ́nu, tó dí ìyá òkè lẹ́nu, tó fún àwọn ọba, fún àwọn ìjòyè. Tẹ́ wá ní kò wọlé primary, kí lẹ rò pé yóò ṣe sí ìjọba tó wà lórí ìjọba? A ò lè máa fi owó òkùnkùn wá òkùnkùn. Ẹ lè máa fowó dìbò kẹ́lẹ́ fẹ́ gbádùn orílẹ̀-èdè. Ẹ ò lè máa fi ẹni ìkà sí ipò kẹ́ni ìkà rẹ̀ ti fi lẹ̀. Òṣìkà fúnra ara rẹ̀ mọ̀ pé ìkà lòun. Ìwọ tó ń bá mi tẹ̀ lọ́ọ̀fù yẹn orí ẹ ò mọ̀ ní burú o. Mo dé gbádùn màmá yìí láàárọ̀ ẹ bá mi bọ́wọ́ rẹ ṣe ń tẹ̀ yẹn o ò ní fọwọ́ yẹn sìnkú ọmọ o ṣeun jàre. Ìyá ẹ̀ gbọ́wọ́ lé ni Mami Abigail orí rẹ ò ní gbàbọ̀dì mo rí ẹ ń bẹ̀. Àti gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi tẹ̀ lọ́ọ̀fù tẹ̀ láìkì yẹn orí yín ò ní dàrú o. Dádì mọ́mì ṣé èyí tó kàn nìyẹn? Ibi àwa ń lọ rèé. Fáṣọlá o, bẹ́ẹ̀ ṣe pè mí mo ṣe ń pè yín yẹn o, bẹ́ẹ̀ ṣe porí mi ni mo ṣe ń pè yín yẹn o. Fáṣọlá o, Fáṣọlá o, mínísítà Nàìjíríà alápò mẹ́ta lẹ́ẹ̀kan náà, ṣé kò rẹ̀ ọ́? Àwọn ayé ti kẹ̀yìn sí ọ o. Ṣé bẹ́ẹ̀ ṣe porí ọmọ ọba náà nù ni? Omooba Biodun, bẹ́ẹ̀ bá pòkó nígbó àlàyé ní dáhùn. Omooba Biodun, àbí? Omooba Biodun ọmọ fún mi o, èmi náà sì ní o, èmi mò ń jẹ́ o. Àbí? Ẹ bá sọ̀kò mọ́pẹ́ ọ̀pẹ́ o, ẹ bá sọ̀kò mọ́pẹ́ ẹni sọ̀kò mọ́pẹ́ lọ̀pẹ́ sọ́ọ́lù padà. Orí yín lẹ́ ò fi gbé. Ẹbọ tẹ́ ẹ ṣe nítorí èmi Omooba Biodun mo ti rí o. Ẹbọ kàǹkà tẹ́ ẹ gbé kalẹ̀ nítorí mi mo ti rí. Ṣe mi. Orí mi ò gba bọ́dẹ mélèé kú o.
orí mi ò gbà bọ̀dé mélèé kú o. Àdàbí tí mo bá jẹ owó òṣèlú lókù. Àdàbí tẹ́ ẹ bá gbówó yín fún mi tí mo bá gbà á, ìgbà yẹn lẹ máa porí mi. Ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé ní gbogbo ọ̀nà tí ò ṣe kì í ṣe owó mi. Bẹ́ẹ̀ bá tẹ bímọ 20 ẹ fojú sunkún ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ péjọ tẹ́ ẹ ń porí mi, ìgbérara báyìí lára ń ké wọlé, ẹ ò ké wọlé lọ́ni lórúkọ Jésù. Ẹ jẹ́ kó ń bẹ yẹn jàre ẹ̀ tó kan, ẹ tún múra sí, ẹ múra sí. Ṣèbí nígbà tẹ́ ẹ pè tán, ẹ wá ní ìjẹ́kíjẹ́ ní ìbẹ̀lẹ́sẹ̀ wèrè, ìdágọ́dá ní kinní kan gbà, ó yá yá wèrè, sọmọ ọba dẹ̀ ti yá wèrè, ẹ rí pẹ́yìn gan lẹ̀ ń sínwín. Ààrẹ oní wọ́n ní alágolo òsì onítòmọ́tì ní ya wèrè, ẹ ti ya wèrè because tẹ́ ẹ bá ya wèrè ẹ ní máa sọ pé kéèyàn kan ya wèrè torí ọ̀rọ̀ òṣèlú, torí à ń pariwo pé kẹ́ ẹ kúrò nínú ìwà ìbàjẹ́ yín, kẹ́ ẹ kúrò nínú èérín àti ìdọ̀tí àti orúkọ ẹbí yín tẹ̀hún, ẹ pàpàpà àwọn ọmọ yín máa pàpàpà àrọ orúkọ ẹbí wọn tó bá yá ni. Nígbà tí ìwà wọn ò bá dá orúkọ ẹbí wọn ẹ máa pàpàpà àrọ ẹni. Torí nígbà tí bá ní ẹ̀bà táwọn ọmọ wọn fún ṣọ yín tá bá débì kan tá ń wáṣẹ́ bá ní what is your name? My name is Fashola. What? Fashola Raji Fashola. Wọ́n bá sọ ọ́ lókùúta ẹlòmíì nínú àwọn ọmọ yín ìpè ló máa ṣẹ́ fún yín nínú ọ̀run àpáàdì tí Jésù máa fi dé. Ẹ ò ní bọ́nú ẹ̀ tí Jésù ò bá tí ì dé. Fashola ẹ̀ mà káàárọ̀ Raji Babatunde Fashola gómìnà àná nílùú Èkó ẹ̀sà ọpọlọ yín ti ń dàrú o. Ọmọ pẹ́ ti ń wọ ẹṣẹ́ tipẹ́ ti yín ṣé ò bá jẹ́ ọpọlọ rẹ̀ dàrú èwo là fi wé pé ìjọba Buhari pé ó ṣe ohun tuntun tó ju ti Amẹ́ríkà lọ ọ́bì ṣé sọ̀rọ̀ nù ni àbí ìsọlẹ́nu bí o mọ̀ mo ojú mi sọnù mo rí bóhe ó mọ̀ àwọn èèyàn wọ́n gan mọ̀ wá ya wèrè gan báyìí o ṣé ẹrù pádìtì ni wá ò gbọ́n tẹ̀ ń sọ ni àbí kí ló dé dé ìyàwó ikọ̀ tó wá ń dùn mí jù nínú ọ̀rọ̀ yìí náà nìyẹn pé ṣé èyí tẹ̀lé àwọn olóṣèlú yìí kiri ṣé ọpọlọ ń ta yín ni ẹ̀rọ ẹ̀ nílàákàyè ni èèyàn ní ìjọba Buhari ló dáa jù nínú ìjọba tó ti ń ṣẹlẹ̀ Nàìjíríà yẹ́ẹ̀sì ló dáa jù àbí ẹ bá ń pàtẹ́wọ́ fún Jésù ṣe báwọn nínú àsìkò tí wọ́n lè jẹ́ share blood àsìkò tí wọ́n ní SARS ẹ mú yẹ ọmọ tán padà nù àsìkò tí wọ́n ní Boko Haram àsìkò tí wọ́n ní àsìkò tí wọ́n náà tún ní kílẹ̀ sọ mọ́mí x-man ọ̀nà person ọ̀nà military ajínigbé bandits orúkọ gidi tán sọra wọn ni àsìkò wọn ni bandits àsìkò wọn ni coronavirus bí ọ̀ràn báyìí ó kúrò lórí Buhari ìwà ní ìjọba rẹ̀ dára ju ìjọba Amẹ́ríkà lọ kò ní dá fún ẹ Fáṣọlá ṣé orí ẹ tó ti funfun tán bí tọ̀dọ̀ mi báyìí ṣé wọ́n ní téèyàn bá ti ń dàgbà ó máa ní làákàyè ni ṣé o mọ tó yẹ kó o fẹ́ nu ẹ sọ ni because I was so surprised when I'm seeing a pastors or àwọn ènìyàn Ọlọ́run tí wọ́n support yín ó máa ń jẹ́ ìtìjú fún mi torí pé àwọn náà wọ́n lajú lẹ̀ wọn ò fi mọ̀ kankan because you will see some pastor likewise Reverend kìnnìkan Àìná Raymond Àìná àwọn Reverend Raymond Àìná tẹ́ bá rí wọn wàá mọ̀ pé rádaràda ni wọ́n ṣe ta ló tuntun ń pè wá báyìí. ẹ rí i pé rádaràda òun ni ẹlòmíín ṣe Fáṣọlá ń sọ fún wa wípé àwọn ní ìjọba wọn dára jù àwọn ni wọ́n sì ṣe títì tó pọ̀ jù wọ́n fi ẹ̀ bá ń pàtẹ́wọ́ fún Fáṣọlá àwọn ni wọ́n ṣe títì tó dára jù ń wá listing mo ní Fáṣọlá títì wo ló dáa jù níbo ni títì yẹn ti dáa ẹ sọ ó wá pẹ́pẹ́sẹ́ o ó ní Kánò
ó ní ní Kano ó ní wọ́n ṣe títì tó lé ní 923 kilometers làwọn ṣe sí Kano. Dákun nílùú bàbá rẹ̀ lẹ́kìtì mélòó ló ṣe ń bẹ̀? nílùú dádì ẹ̀ lẹ́kìtì àbí òkè ọmọ Èkó ni ẹ Rájí má bínú wọn lọ́mọ Èkó ni ẹ nílùú dádì ẹ̀ lẹ́kọ̀ọ́ títì mélòó? láti abúlé Ẹ̀gbá dóṣòdì báwo ló ṣe rí? ó blọ́ọ̀dì. Ìbàdàn expressway ọmọ iye ọdún tán ti ń ṣe wọn ò rí parí. lọ́ọ̀nà Ọ̀rẹ̀ sí Èkó láti Ìjẹ̀bú Òde sẹ́kọ̀ọ́ ó mọ̀ blọ́ọ̀dì. èyí tó wàá dùn ọ́ jù láti inú Èkó láti ìṣèwọ́ ló gbọ́kọ́ gbé contract yẹn jáde o nígbà tó wà ní gómìnà tí Àbọ̀dé ò tí ì wọbẹ̀ láti mile 2 sí Badagry lẹ́lẹ́bí ẹ̀rí parí. àwọn ọ̀nà Badagry wọ́n jẹ kínní kan ìyà mile 2 Igbó Elérin ìyà nọ́mbà and so they go like that. Daddy ọ̀run mòoru Abẹ́òkúta Ṣàngó apariwo mọ́tò dànù gbogbo ẹṣẹ̀lẹ̀ kẹ́ ẹ tó kó òkúta lọ síbẹ̀. ẹ wá gbọ́ òpònú ayírádà agbẹjọ́rò tí ò ní làákàyè zani tí ẹ̀mí tó fún wọn zani gan àwọn ni wọ́n tún wá sọ pé àwọn ṣe dónéèjì kọ́tà sí ilẹ̀ Yorùbá ò ń ṣe títì sí ìlú àwọn ẹranko sí àwọn ọ̀dẹ̀ àwọn màálùú ò ń ṣe títì sílùú wọn ṣùgbọ́n ìwọ ń ṣe kọ́tà àdómínú síbí torí pé àwa omi làwa ń dànù àwa ò ní mọ́tò tá a máa gbé rin títì inú kọ́tà la máa ń gbà àbí ẹja gbùlùgbùlù ni wá inú kọ́tà la máa ń gbà kọ́tà lòun rí ṣe níbí àti bíríìjì ibi ò bá kówó jẹ ó ní ilé ìgbé ẹ gbádùn ní ilé ìgbé if I can tell you that ilé ìgbé wọ́n ń gbádùn ń bẹ̀ ayé yìí ti ṣe kínní ó ti di rádaràda ẹ̀dẹ̀ ń pa irọ́ ẹni ìjọba Buhari ló dájú ẹjọ́ ṣé pípààyàn àbí ìtàjẹ̀sílẹ̀ yẹn ni ìjọba yẹn fi dá kí ló tiẹ̀ fi wò yín ganan? ìbéèrè tá a bá béèrè lọ́wọ́ ara wa ibi tá a lọ ládé what is the quality ẹ má bínú pé mo sọ òyìnbó kí ni quality tí ẹ rí lára arákùnrin wa kí ni quality tí ẹ rí ní ara bọ̀dá Tinubu tẹ́ fi sọ pé òun ló yẹ o òun ló yẹ o kí ni quality ọ̀hún? I want to remember you a bit something ní orí àwọn kọ̀ọ̀kan míì wà tó jẹ́ pé téèyàn bá wà okay níbo ní Tinubu ti lọ school primary school wo ló lọ lẹ́kọ̀ọ́ ọdún wo àwọn wo ni classmate ẹ̀ mọ̀ ọmọ ìyẹ́bọ̀ lápọ̀dọ̀ mi ní tí ì bẹ ní tí ì sọ story yẹn rárá lẹ́rìí but mo kà fẹ́ pè yín ṣàkíyèsí ẹni kí gbogbo ẹ̀yin ajàjàgbara àwa ọmọ Yorùbá Nation kẹ́ ẹ lọ ṣe reaction àbí kí lẹ máa pè ká lọ react yẹ sílẹ̀ torí pé nígbà tí ọmọ ọba bá gbé gbogbo story yẹn wá from beginning tí mo bá bẹ̀rẹ̀ sí sọ fún yín kẹ́yìn náà má bàa wò pé ká bá lọ dàbí pé I no see letter o mo ti sọ fáwọn ọlọ́pàá ká ṣe good conversation ètò kà pa mí lẹ́rìn ni pé kì í ṣe pé èdè wa kì í sì ṣe èébú torí Yínká ìyá tó máa ń sọ̀rọ̀ nǹkan ọmọkùnrin àti nǹkan ọmọbìnrin mo rí ní bí ọjọ́ kan tí ọmọ mi ń sọ fún mi ní àná pé dáàdi ẹ rí stupid woman yìí tó sọ̀rọ̀ dáadáa mo ní má pè ní stupid kò yé Yínká ni àbí Yínká kọ́ lẹ̀ ń pè kò yé tó fi ń cover MC Olúọmọ
the reason kémi wá sọ fún ẹ pé the reason tá a fi kì í ṣe pé ó jẹ́ èdè ìlú bàbá wa, you understand, kó dúró lórí Yorùbá ẹ, ṣùgbọ́n a fi ń sọ fún yín pé ìwà ìbàjẹ́ pọ̀ láàrin wa. Nígbà tí Olúọmọ MC Olúọmọ tó lọ gbé ìwé sàfitíkèètì, abẹ́ ti gbàgbé ni, màá mú picture ẹ̀ wá ní another program, sàfitíkèètì ló gbé dání tó lóun ti kàwé gboyè ní Lagos State University àbí LASU, ó lóun ti gbàwé ẹ̀rí. Ẹjọ́ ṣé ẹni tó kàwé tó gbòwé ẹ̀rí ní yunifásitì, ṣé ẹ ti mọ̀ pé ayédèrú nìyẹn? Ẹni tí ò lọ léèwé tó gbé sàfitíkèètì dání, ká wá mú ọ̀rọ̀ láńwéèjì yẹn ká mú pẹ̀lú sàfitíkèètì yẹn, ká lọ béèrè ní skul yẹn pé báwo ló ṣe kọ ẹ̀záàmù yẹn tó pàṣẹ sàfitíkèètì yẹn. Ẹ̀yin ká àbí kí náà ń pè ẹ́, ara nǹkan tí mo fẹ́ jẹ́ kó o fi làákàyè lọ wò nìyẹn. We are not talking about pé bóyá o lọ skul, èmi tí mo bá yín sọ̀rọ̀ mi lọ léèwé. Ẹ ṣe jàre bàbá wa, ẹ ṣe ìgbà tèmi ò mọ̀ ṣe rí pé mo sọ síta, bàbá mi dẹ̀ ti sọ fún mi, ó ní research. Ẹ ṣe jàre dáàdì, àwọn ò gbá research tiwọn dáadáa, ẹ̀yin ẹ lọ gbá research tiyín. Tí ìyá tó ń sọ̀rọ̀ yẹn tó máa ń sọ nǹkan ọmọkùnrin bí ọkùnrin ṣe ń ṣe bóbìnrin ṣe ń ṣe tẹ̀yìn láìkí ẹ̀yẹn, Ọlọ́run dá àyíká Ọlọ́run fi ran náà ló sọ, ṣùgbọ́n kò yẹ kó yọ ẹnu ẹ̀, kò yẹ kó yọ ṣùtì ẹ̀, kò yẹ kó yẹ ẹnu ẹ̀ sí ọ̀rọ̀ àbálẹ̀ ẹni, torí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í ṣe jà. Tí à ń fẹ́ fàyọ ń bẹ̀ ni òye ọ, mo dẹ̀ ti fàyọ fún ẹ because èmi mo gbọ́rọ̀ ẹ mo play. The reason is this, torí pé ó lóun ní sàfitíkèètì ní oníwèé ẹ̀rí lọ́wọ́. Ìwé ẹ̀rí tọmọ ní bá ṣáàjò orí tó rí níta tọkùn bá jọ orí ayá tọkùn. The more you put yourself, nǹkan tó bá péré ẹ la máa pè ẹ́. Ọmọ yunifásitì tó ń sọ pé I know sí lẹ́tà o, àbí okay interrogation àbí kó báwo ló ṣe sọ òyìnbó yẹn, instead of investigation. Tẹ́ ẹ̀ bá dẹ̀ wá máa tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ pé ẹ wo ya how many hours tó fi pè láìjà kálòlò kó tó di pé orí kan pè jáde. Tẹ́ ẹ bá ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ rí pé mo ti sọ fún àwọn agbófinró kí wọ́n ṣèwádìí tó dáa basic, kò jù bẹ́ẹ̀ náà lọ. Dànkó wá máa gbé ẹnu rẹ kó máa sọ̀sọ̀kúsọ sí ayé, ìbánilórúkọ jẹ́ ni ìwọ tó o defend ẹ̀ gan ojú gan ti ẹ̀ níbi tó wà because you speak a good English. Bẹ́ẹ̀ ni ó jẹ́ ká mọ̀ pé wọ́n ra sàfitíkèètì ní, ó bà skul yẹn jẹ́ fún àwọn ènìyàn tí wọ́n jẹ́ olórúkọ lénìí ní ìlú òyìnbó ní gbogbo àgbáyé ọmọlẹ̀ Yorùbá. Ó fi àbùkù kan Lagos State University. Ṣé o mọ̀ pé ẹjọ́ wà ńlẹ̀ fún wọn? Lagos State University, àwọn kánsẹ́lọ̀ wọn, àwọn tó wà ńbẹ̀ gbogbo wọn náà máa lọ jẹ́jọ́ ní kóòtù. It's not yet for that case only. Torí ẹ̀yin ò kì í mọ nǹkan tí ẹ̀ ń try àti sọ. Ṣé rí tá a bá sọ̀rọ̀ kí èmi ọmọ ọba tó sọ nǹkan kan lórí ọ̀rọ̀, I will sit down, think about it, màá wò sọ́tún wò sósì. Kì í ṣe pé kó o dédé lanu ẹ gbàgà kó ló ń defend kankan. Ọlọ́run ló fi èmi ní làákàyè, kì í ṣe ẹ̀dá. Tí mo bá wá sọ̀rọ̀ lórí kankan, mo ní evidence. Torí pé nígbà tí MC bá dìde pé ọmọ ọba o nìṣó ń kóòtù, ó bà mí lórúkọ, bú mi lórí social media, èmi náà dẹ̀ ní mi sọ pé mi ò lọ pé mi ò bú ẹ, màá ní kó wá tẹ́ǹdà sàfitíkèètì ibi tó ti kàwé, màá gbé jáde, àá wá jọ lọ sí Lagos State University, àá sùn wọn sí court.
bẹ́ẹ̀ ni wọ́n lè fún yín ní sàfitíkẹ́ẹ̀tì ó dáa bẹ́ẹ̀ o yóò dára fún yín o lórúkọ Jésù but ó yẹ ká mọ̀ pé n tó o bá kàwé lé lórí n tó o bá practice lé lórí náà máa fún ẹ ní sàfitíkẹ́ẹ̀tì lé lórí o lọ school ok ẹni tí ò lọ school tó ṣáà lọ kọ́ṣẹ́ ọwọ́ ṣé kò ní gba sàfitíkẹ́ẹ̀tì n tó bá ṣáà fún ní sàfitíkẹ́ẹ̀tì lé lórí á ṣáà máa gbà á ṣé tí o bá ṣe National Union Road Transportation National Union wọ́n ṣáà máa fún ẹ sàfitíkẹ́ẹ̀tì kan fi ẹ́ joyè tó o bá jẹ chairman ọlọ́kadà wàá gba sàfitíkẹ́ẹ̀tì tó o ṣe bíríkìlà wàá gba sàfitíkẹ́ẹ̀tì tó o ṣe wẹ́dà wàá gba sàfitíkẹ́ẹ̀tì ọ̀rọ̀ tá à ń sọ lórí social media yìí náà à ń lọ school ń bẹ́ẹ̀ à ń gba sàfitíkẹ́ẹ̀tì yes. gbogbo nǹkan wa ẹ jẹ́ ká fi ọpọlọ àti làákàyè ṣe. God bless you. à ń sọ̀rọ̀ lórí àwọn tí Fáṣọlá lọ lọ́wọ́. gbogbo nǹkan tí Fáṣọlá ṣe tó ní àwọn ṣe ní ìjọba Buhari mami kò tó sọ pé òun ṣe 2000 kìíní kan 3000 kìíní kan ṣé ó wá bá nǹkan tá à ń sọ what is the quality taari lára Tinubu àbí Àmùdá bọ̀dá Àmùdá kí ni quality tí a rí lára dáàdì Àmùdá mo fẹ́ jẹ́ ká yẹ̀ wò ó ní quality ọ̀hún kí ni quality ọ̀hún tá a rí the quality yẹn tá a rí lára bọ̀dá Àmùdá jọ kí ni quality yẹn ṣé ti iléèwé tó lọ mò ń bèèrè lẹ́ẹ̀kan mo ní ká lọ gbá research àbí àwọn dáàdi wa ti kọ́ fún mi wọ́n ní research ni wọ́n máa ń pè iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo ni Tinubu lọ lẹ́kọ̀ọ́ àbí ẹ jẹ́ ká jọ yẹ̀yẹ́ o àwọn wo ni àwọn tá a ṣàjọ lọ jẹ́ lé òsinmi náà lò báyìí tá a jọ lọ jẹ́ lé òsinmi wọ́n mọ̀ mí àwọn tá a jọ ka 1 2 go wọ́n rí mi wọ́n mọ̀ mí ẹ̀ẹ́sà àwọn ọmọ kíláàsì Tinubu wọn ò ṣáà ní tí ìkú tán ní tó bá mú Tinubu tó sì wà láàyè ó yẹ kó lọ ọmọ kíláàsì a máa pe àwọn ọmọ kíláàsì ẹ̀ lẹ́nìí àbí ó yẹ ká mọ bọ̀dá Àmùdá ó yẹ ká máa school bọ̀dá Àmùdá o ìgbà tí wọ́n lọ sí GCI ṣé kí n má bẹ mi ti fẹ́ débẹ̀ GCI ibo ni school yẹn wà ta ni písípà yẹn ní àkókò wọn ṣé písípà wọn wò lórúkọ ní 99 Dr. Waliu Balogun kí náà kọ́ ń pa Tinubu láti bí ìtì fẹ́ bẹ́ o torí pé wọ́n máa ní ẹlẹ́tàánú ní àwọn èèyàn but nǹkan táwọn èèyàn kà mọ̀ ní nǹkan tó kà ń dùn mí jù ni pé bàbá wa late aráàlú mi bàbá mi ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé akọniwájú adájọ́ Gani Fáwẹ́hìnmí ajàjàǹgbara fún àwọn aláìní má ṣe tí wọ́n jàjàjà tán fi dà lélẹ̀ ẹjọ́ ṣé bàbá yẹn ibi tó bá ẹjọ́ yẹn dé ńgbà náà Saint Paul's Arólọ́yà àbí Arólọ́yà nílé Èkó ibẹ̀ ni àwọn bọ̀dá wa ti jáde mo kà já yín sí yẹn ni o ẹbẹ̀ làwọn bọ̀dá wa ti jáde o
Saint Paul School, Arowoloya, Lagos. Mi ní sọ yíyá yẹn, ẹ bá lọ gbá research ṣe. Between 1965 to 1968, GCI, Olumi Association, the Old Boys of School, ọgbọ́dọ̀ ẹ̀ka síta. Nínú àwọn àkọọ́lẹ̀ tí Gani Fáwẹ́hìnmí, the research is there. School ní Chicago ní 1969 to 1971, a máa yẹ̀wò nígbà tákòókò bá tó. Wọ́n dẹ̀ attend the University of Chicago in US between 1972 to 1976, as well as wọ́n dẹ̀ gba páálí BSc degree in economics. Lóòótọ́ ni àwọn quality tá a fẹ́ wò nìyẹn o. Torí ìgbà tí bàbá mi Chief Gani Fáwẹ́hìnmí SAN tó gbé ọ̀rọ̀ yẹn jáde ńgbà yẹn ní 203, àwọn èèyàn ò mọ̀ ńgbà yẹn àṣẹ ó ní kankan. Ọ̀rọ̀ wà ń bẹ̀ o. Ọ̀rọ̀ wà ń bẹ̀. Àwọn babaláwo ẹ̀ bẹ́ẹ̀ ṣe sáré títí tẹ́ ẹ pa Gani. Ẹni tẹ́ ẹ pa Gani tẹ́ ò jẹ́ ó dàgbà o, oró lálẹ́ dá. Bọ́tí ilé ọkàn wa ò ṣí pé ìjà kan lọ lábẹ́lẹ̀ wọ́n ṣe ń bẹ bàbá yẹn. Ọmọ Yorùbá ò ronú lọ bẹ̀. Ṣùgbọ́n Tinubu ń kógun ń jà á lẹ́yìn, ó fogun ẹ̀yìn pamọ́ yẹn dànù. Wọ́n ṣe ó bẹ àwọn aláàfáà, ó bẹ pásítọ̀, wọ́n wá gbógun ti Gani ọmọ Fáwẹ́hìnmí. Èkímọ̀gún ọmọ Múlàmújìṣẹ̀yẹ. O ìyàkọ̀ ògìdẹ́ bí èso ńdò yọlẹ̀. Èèmà sólùyà nẹ́bí mi, èèmà sólùyà nólè mi o. Èkímọ̀gún o, èèmà sólùyà nẹ́bí mi. Tó ńdò bá máa dúró tán ni. Tó bá dẹ̀ fẹ́ kàwé àkà tán ni. Gbogbo ohun tá a bá jẹ́ a máa jẹ tán ni. A kì í fi àlùmọ́là sílé wa. Èèmà sólùyà nẹ́bí mi, èèmà sólùyà nílé mi o. Ọmọ Múlàmújìṣẹ̀yẹ, èso lòṣì nẹ́bí mi. Kò sólòṣì lẹ́bí mi o. Àwọn ọmọ Oǹdó ò ṣolòṣì. Àdúró tán báyìí ni. Àdúró tán báyìí ni. Torí gbogbo nǹkan téèyàn bá ń ṣe kó máa ṣe pẹ̀lú ètò Ọlọ́run. Ọlọ́run ló ní ipá àti agbára lọ́wọ́. Àwa ọmọ Yorùbá ṣé ọ̀jẹ̀lú la fẹ́ ṣe àbí òṣèlú? Ṣé ẹ rí ilẹ̀ Yoruba Nation, the benefit tó wà ń bẹ̀ ó ju tá à ń sọ lọ yìí o. Gbogbo àwọn rádaràdá tẹ́yìn rí tán jólé wa wọn ò ní l'opportunity. Ẹ̀yin lẹ máa ní country yín. Ojú àtólé, ojú àtókò. Èyí tẹ́ ní Fáyẹmí ó kó ìbò, ó yíbò, kò ní sí yẹn mọ́. Tí n bá tó clear wọn. Ẹ ló mo wà lórí program sir, ẹ jọ̀ọ́ mo wà lórí program. That is gbogbo àwọn nǹkan wọ̀nyí. Èèyàn gbọ́dọ̀ wo pé kí ni ìran mi fẹ́ dà lọ́la. Tí ó bá jẹ́ pé nígbà tí Mósè dé, tí àwọn ọmọ Ísírẹ́lì ṣe kọ̀ sí lẹ́nu, ó sọ ìrètí nù ni. Ó ṣeé ṣe kán má jẹun tí wọ́n jẹ yìí. Tí Mósè là ń sọ ti gbani o. Tó bá jẹ́ pé Mandela sọ ìrètí nù, ó ṣeé ṣe kí South Africa kó má gbà tí kán máa rorin tán kan Mandela ó lọ farajìyà nítorí òmìnira. Congratulations for your country o. Congratulations for your freedom o. Àbẹ́ ọmọ ọdún mélòó wà lẹ́wà nígbà tán kọrin yẹn? Ànáì náà ni.
àná lẹ̀lẹ́ bíbá yìí náà ni ẹ wo South Africa lénìí. South Africa ó di ẹni tí wọ́n fi Nàìjíríà tayín tó bá fẹ́ lọ Saudi nísìnyí wọ́n máa mú ẹ ṣeré ní ẹ́mbáàsì wọn ni. South Africa ẹni tí Nàìjíríà ti fún lówó oúnjẹ, àwọn kọ́ńtì tá a ti dáwó oúnjẹ fún, àwọn kọ́ńtì tá a ti fún lówó oúnjẹ, àwọn orílẹ̀-èdè tá a ti fún lówó oúnjẹ, àwọn orílẹ̀-èdè tá a ti kówó fún, àwọn orílẹ̀-èdè tá a ń fà mára. Ó wá di pé àwa gbàgbé àná. Ṣé ní bá ṣe ń dìbò ní South Africa la ṣe ń dìbò? Tẹ́ ẹ bá rí adúrú ìyà táwọn ọmọ Nàìjíríà ń jẹ South Africa, it's not easy o. We are coming there. Ẹni tó gbé iṣẹ́ ọmọ Nàìjíríà tó fún wọn níṣẹ́, MTN, àwọn MTN tán wà lórí MTN tán jẹ́ ọmọ South Africa tán ní MTN. Tẹ́ bá rí adúrú ìyà tán fi ń jẹ àwọn tó build MTN, ọmọ Nàìjíríà ni wọ́n lò láti build MTN. I can tell you today, gbogbo àwọn irin MTN tán ṣe káàkiri ilẹ̀ Ìgbò, that is why tí mo fi mọ gbogbo àwọn ọ̀nà. Àwa là ń la ọ̀nà fún wọn o, àwa là ń roko ẹ o, àwa là ń gbẹ́kòtò ẹ o, àwa là ń rí o. Nígbà náà o, mo ní fọ́tò rẹ̀ rẹpẹtẹ lọ́wọ́, ìrìn tá a lọ nígbà tá a ṣẹ̀ lájú ayé àwa ti jìyà àti fara ṣiṣẹ́ sẹ́yìn, but ẹni tí ò mọ̀ kò mọ̀ pé mami ìrìn àjò tí mo rìn ní ọmọ ọdún 11 sí 50 years tí mo pè kì í ṣe kékeré o. Àdúrú ìyà tá a jẹ bọ́ tó jú àwọn kan sì wà nínú inú igi, wọn ò ríran, wọn sọ ẹlòmíì láṣọ lójú ojú rẹ̀ ò ríran. Every day by day èyí tá a bá rí là ń sọ, àìmọye ènìyàn tán padà, àìmọye wàá dédé wọnú gbòmíì lọ bóyá pé oko níbẹ̀ wàá bá èkùtù ìdí ẹlòmíì wọ́n ti bẹ́ orí ẹ̀ lọ. Different things has happened, but iye àwọn èèyàn ò dé tí ì yí. Ó mà ṣe o. Èmi ò sọ pé kò sógun láyé wa, èmi ò sọ pé kò sí wàhálà, ṣùgbọ́n eléyìí kì í ṣe kì í ṣe gbogbo ẹ̀ lè dì. Ẹlòmíì tí ó jẹ́ ikú rẹ̀ ò jẹ́ ó jẹ láyé, ní tí ó dà ikú rẹ̀ ò jẹ́ ó dà á. Ó ti fi ìhàmọ́ra, ó ti fi pàdánù. Lórúkọ Jésù, o ò ní jóúnjẹ ọ̀tá rẹ̀. Ṣàmì tó nítumọ̀. Mo lè ò ní jóúnjẹ ọ̀tá rẹ̀. Àwọn kan jó tẹ̀lé Tinubu lẹ́yìn lénìí. A ó fẹ́rin ìjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀, a ó fẹ́rin ìjọba. Ṣé o rò pé mọ́là ò ní ọpọlọ ni? Ẹ rò pé wọn ò mọ tí wọ́n ń ṣe ni? Wọn ò ṣe sọ pé ẹlòmíì ni wọ́n fẹ́, wọ́n mọ̀ pé Tinubu làwọn fẹ́, ọwọ́ wọn á lè tẹ̀ kíákíá. Bọ̀ tó bá yá, ẹ láàfẹ́ràn ara wa, à ń bára wa jà, ẹ jẹ́ kínní kan, but it's not have the quality. This man is not have the quality. Ọwọ́ rẹ̀ kún fún ẹ̀jẹ̀. Tó o bá wo ayé Sọ́ọ̀lù, is God created Saul. Ọlọ́run ló dá Sọ́ọ̀lù. Hello, Ọlọ́run ló dá Sọ́ọ̀lù. Kò jìyà fún nǹkan kan. Ó gbéra, ó wá ẹran bàbá ẹ̀ lọ. Opportunity ní Tinubu rí, but tó misuse. Ó pàpà ṣiṣẹ́ lórí ìjọba Sọ́ọ̀lù ṣiṣẹ́. Ìran Jésè ò lálàpá wọn lè di ọba. Òun ló wà ńlẹ̀ yìí o. Àṣìṣe tí Babangida ṣiṣẹ́ tó gbé Ṣónẹ́kàn wá, òun ló mọ̀ fún Abacha l'opportunity. Òun ló fún Abacha l'opportunity láti di president. Lẹ́ni ńkọ́, is among of head of state. Ọ̀tá rẹ̀ àṣìṣe wà dépò. Mo ní ọ̀tá rẹ̀ àṣìṣe wà dépò. Àṣìṣe ló bá Sọ́ọ̀lù. Báyìí kì í sẹ́ńdà kàlíyà kàstẹ́dẹ̀bà tí Dáfídì fi jọba ní Ísírẹ́lì. Lẹ́ni ẹni tó wà lórí àga àṣeyọrí ẹ, mo ní kó lọ ṣiṣẹ́ kó wọlé lórúkọ Jésù. Màmá yẹn ò ṣàmì. Wọ́n mi máa tẹ lọ́ọ̀fù, máa tẹ láìkì. Bó bá wọ Ọlọ́run ló ṣe ń ṣọ́ láti ẹ̀.
nẹ́tíwọ̀kì bíbá ẹni ò dá wọn ò flag nẹ́tíwọ̀kì yẹn ni ò dá àtàwọn èèyàn náà tán tó ń pè nẹ́tíwọ̀kì tá a mọ́nèjì náà tó ń kọ́ sórí rẹpẹtẹ kọ́ ẹ dákun ẹ jẹ́ kọ́ ọmọ ọba náà sinmi tẹ́ bá tiẹ̀ máa pè mí ẹ jẹ́ kí ilẹ̀ máa mọ́ ní Nàìjíríà ń sìn aṣẹwà láago 9 bí aago tó 9 la wà báyìí ẹ jẹ́ kó máa táago 11 sí 12 kẹ́ ẹ tó máa pè mí èmi náà máa sinmi ẹlòmíì lè pè mí láago kan lóru tó dẹ̀ jẹ́ pé Nàìjíríà ẹ̀ lájọ wà pè mí lọ pè mí bọ̀ ẹ dákun ẹ máa ṣe sùúrù gbogbo wa náà ló máa tó lọ́wọ́ bó mọ̀ pé wọ́n ní bí nǹkan bá ṣe ń ṣe oníkan làwọn èèyàn ṣe máa ń pè lórúkọ Jésù àdúrà ò dẹ̀ ní ṣe tiwátì a ó jọ rí àánú gbà ògo Ọlọ́run á wà pẹ̀lú wa a ò ní ṣìṣe a ò dẹ̀ ní ṣìjẹ a ò ní ṣìmú ẹ máa ṣe sùúrù ara tá à ń sọ náà nílé tí ohun tó ń lo fóònù bá ti mọ̀ pé ó bá ti kọ́ tiẹ̀ lẹ́ẹ̀kan tí ò ti gbé yẹn wà á ti mọ̀ pé ó bísí ẹ lọ ṣẹ́ẹ̀kì mi online bẹ́ẹ̀ mo ti wà online tí mi ì bá wà online máa gbé wọn àfi wá pé léyìí ẹlòmíì abẹ́ sí pé ṣé ká káńsù nọ́mbà àbí ká kúkú pa fóònù tá ká má mú nọ́mbà alẹ́ mọ́ ni káwọn èèyàn má ká má gbàdúrà fáwọn èèyàn mọ́ ẹlòmíì á ní dáàdì kí ló dé mí ní tí kábà tẹ̀ níyàwó gan ìyàwó wà nínú ilé gan ṣé kò ní fàbínú pé wàhálà wà àsìkò ìrásìkò kan pé bá àná àbúrèkì níjẹta bí mo ṣe búrèkì báyìí pé mo tún ẹjọ́ ẹjẹ́ sùn tó bá tàkòkò báyìí kẹ́ pè mí ẹsẹ̀kẹsẹ̀ lẹ́lòmí ní dáàdì òun ṣẹ̀rí yẹn ṣe parí prógámù tán sí mo ní kí pè yín ni mo ní ṣèbí mo sọ fún yín kẹ́ pè ẹlòmí máa pòṣé lé mi lórí báyìí gàràràgà nígbà bá sọ̀rọ̀ pé ẹ̀ẹ́dẹ̀ fún mi nísìnyí ẹjọ́ pè mí padà kí n sì ní àpòṣé àfẹ́ wòlíì àìtórí pa láìkì yín láṣẹ pè yín ẹ dákun ẹ má láìkì mi ẹ̀mí lèmi náà ń lò ẹ máa fún mi ní táìmù díẹ̀díẹ̀ kémi náà máa fi sinmi tí n bá sọ pé kò pè padà yín ò yẹ kó fàjà ṣùgbọ́n mo mọ̀ pé ẹ ò ní ṣègbé olórúkọ Jésù torí pé ẹni tó gbénú mi ó ju gbogbo ayé lọ ní ìgbọ́dọ̀ tún sọ̀rọ̀ òdì mọ́ àwọn ilẹ̀ Yorùbá tá a tún gbàdúrà fún pé kí iye gbogbo wa ó ṣí gbogbo yín náà la fẹ́ràn o gbogbo yín ni mo fẹ́ràn pátápátá gbogbo yín ni mo fẹ́ràn pátápátá kò sí yẹn tayanu Jésù ò tayanu mi ò ta ẹnikẹ́ni nù lórúkọ Jésù gbogbo àwọn tó dẹ̀ ń pè tí mo bá ti rí call pé bóyá mo bá gbàdúrà lọ́wọ́ I will try to return your call everybody ẹ lọ bèrè mi dáadáa I will return your call but it's not by you be forcing me ẹ gbàdúrà fún mi ẹlòmíì ni mo fún l'appointment nígbà bá fún ẹ l'appointment 2:00 tó o pè ní 2 tó olóò gbàgbé kó o ṣe wá ń pè mí ní 6:00 nírọ̀lẹ́ ṣé èmi mo wá fún ẹ l'appointment 6 bóyá àsìkò tí mo fẹ́ jẹun nìyẹn àsìkò tí mo ti lórí òkè tí mo wọlé àsìkò míì ń pẹ́ lòmíì ọmọọba ẹ máa bọ wọn náà wọn kan ti ń bá wá jà mí kan o a máa lọ bẹ̀ láti lọ pẹ̀tù sílẹ̀ èyí tó ń pè yín sí ẹ the same person náà ló ń pè tí mo dẹ̀ ń kọ́ ti ẹ̀yìn nígbà tí n bá máa gbé sí ó máa bú mi ni àti pé látàárọ̀ ẹ gbé kọ́ ẹ̀yin lẹ́ni ká máa pè yín tẹ́ bá sọ pé ká máa pè yín ẹ má sọ pé ká pè yín má kí ló dé ẹ dákun ẹ jẹ́ ká máa ṣe ní mẹ̀lọmẹ̀lọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣe ní mẹ̀lọmẹ̀lọ lórúkọ Jésù tẹ́ ẹ bá rí mi sójú korojú báyìí ẹlòmíì bó ṣe bá mi sọ̀rọ̀ lórí fóònù gan tó bá dúró síwájú mi kò lè bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì gan bá pàdé mi lórí ìdúró gan torí àwọn èèyàn tó wà lẹ́yìn mi kò lè dá orúkọ mi pé ọmọ ọba ẹlòmíì adé orúkọ mi ní ọmọ ọba ìwọ lórí ká ìwé báyìí àwọn obìnrin ṣe máa ń sọ̀rọ̀ sometime bíi pé kéèyàn sọ pé kí nǹkan báyìí tó pẹ̀lú nǹkan tó ṣe ẹnu àwọn ọmọ mi gan gbà mí tán bá gbé kọ́ ẹlòmíì àgbékọ́ dáàdì àpèyìn ẹ máa sáré bú wọn ni ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣe sùúrù gbogbo nǹkan tí ò tó ìyá tó ṣẹ́kù tí ò bá jẹ́ ìyàn àti wàhálà tó wà Nàìjíríà àti pé àwọn wòlíì tí Ọlọ́run ń lò wọ́n jẹ́ onírọ́ alákàbàgebè wòlíì kan kì í ṣe wòlíì kan ló máa ń wà láàrin ìlú Ọlọ́run ní wòlíì tó pọ̀ à gbàdúrà ṣebí ká gbàdúrà fún ẹ ká dẹ̀ sọ solution tó ṣe é kó dẹ̀ bá tiẹ̀ lọ ni ó tán bọ̀ torí pé kò sóòótọ́ tẹ́ẹ̀dẹ̀ rí pé bóyá mò ń sọ̀tọ̀ kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan lẹ ṣe fẹ́ràn mi tẹ́ ń pè mí lórúkọ Jésù ogun ayé rẹ̀ àṣẹ bó o bá nígbàgbọ́ nínú Ọlọ́run tí mò ń sìn
tó o nígbàgbọ́ nínú ọ̀rọ̀ tí mò ń wí ṣáà ti sọ pé Ọlọ́run Jésù Kristi orúkọ rẹ̀ a máa jẹ́ Jehovah. Mo fi Ọlọ́run májẹ̀mú tí ọmọ ọba ń pè láì fohunkóhun fi ṣe nǹkan báyìí fún mi. Mo sì gbàgbọ́ pé yóò ṣe àìmọye testimony. Èmi ò kà láì kí máa gbé testimony jáde. Ẹlòmíà ní àwa gbé fóònù lẹ́ẹ̀ máa ka nǹkan tó Ọlọ́run ṣe. Ọlọ́run ò ní jẹ́. Torí pé bíbélì Jésù sọ pé má jẹ́ kí ọwọ́ ọ̀tún àbí ọwọ́ òsì ẹ máa tó ń ṣe. Màá wá máa sọ lórí àìmọye míì tí mo lè sọ tí bá ń gbàdúrà lọ́tẹ́ni tó yẹn ẹni tó ní bá ní dáàdì ẹjọ́ ẹ bá mi sóhun fẹ́ jẹ́ káwọn èèyàn gbọ́. If not that, mo gbà pé tó o bá bẹ́kún déwájú Ọlọ́run mi ẹ̀rín ló máa bá jáde. Bọ̀ tó bá bẹ́kún déwájú ọmọ ọba ó lè má lè rọ̀ ẹ́ lẹ́kún. Ṣùgbọ́n Ọlọ́run ọmọ ọba máa gbà ẹ́. That is it. Ọlọ́run mi ló lè gbà ẹ́ o. Jésù ló lè gbà ẹ́. Mi ìlú ìṣàtọ́rí ẹlòmíràn ní orúkọ Jésù Ọlọ́run ọmọ ọba o irọ́ o. Orúkọ Jésù Ọlọ́run mi o ìwọ ló mọ Ọlọ́run rẹ. Ọlọ́run ẹ náà ni, Ọlọ́run mi ni, Ọlọ́run gbogbo wa ni, Ọlọ́run Jehovah ni. Ó ní orúkọ mi a máa jẹ́ Jehovah. Ó ní a ti fún mi ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ ní ayé àti ní ọ̀run kí gbogbo eékún kó máa wólẹ̀ ká máa jẹ́wọ́ rẹ̀ lólúwa àti olùgbàlà. Mami, that is the only person can set you free. But when you believe in me, ẹlòmíì ní dáàdì àfi tó ń bá fojú mi kàn ẹ́. Ṣé ìwọ tó wà ní Àbújá tó ní odidi wọ mọ́tò bọ̀ lẹ́kọ̀ọ́ ó fẹ́ wá fojú kàn mí ṣé tó o bá rí mi yẹn àwọ̀ mi ló fẹ́ lóòótọ́ ìgbàgbọ́ ẹ nìyẹn but it's not. Obìnrin oníṣọ́ yẹ pé tèmi bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ tèmi bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ ara mi yóò yá gágá ara mi yóò yá gágá ara rẹ máa yá ogun ayé rẹ máa dìtẹ̀ mọ́lẹ̀. Àwọn orí òkè tá à ń gùn kiri it's not for mine. Lóòótọ́ mo ní ìṣòro tèmi but èmi ni mo mọ tó ń jà mí. Èmi náà ń la àwọn kan kọjá ojú tèmi lélẹ́yìn náà afọ́jú lèmi. Méjèèjì ló fọ́ rí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àtúrẹni tí àárẹ̀ kan tá a fi ń kà á ìgbà táwọn dẹ́sẹ̀ sí wá tán tán tí a gàzì wọn fẹ́ fọ́kàn tó kù Ọlọ́run tó sọ pé irọ́ ni. Wọn náà tèmi náà ń là kọjá mọ́mì ìwọ náà dẹ̀ ń là kan kọjá ṣùgbọ́n lórúkọ Jésù Ọlọ́run gbogbo ayé rẹ mi. Àwọn náà pásítọ̀ gan gbàdúrà fún ìwọ náà ń gbàdúrà fún ìwọ náà lè gbàdúrà fún ọmọọba ẹlòmíì máa pọ ọmọọba ní dáàdì mi tó gbàdúrà fún ìwọ tó gbàdúrà fún mi. Àtànjẹ là ń tanra wá jẹ nígbà tí Jésù déwájú Jòhánù oníbàntísí ó ní èmi kò yẹ láti jẹ ní ọbọ tó ó bàntísí rẹ̀ kí ọ̀run dẹ̀ lè ṣí ni. Why do you want to pray for me? Dáàdì mi lè gbàdúrà fún yín nígbà tó o bá gbàdúrà fún mi èpè ló fẹ́ máa ṣẹ́ fún mi ni. You need to pray for me. Olúwa má jẹ́ kí ọfà àṣìṣe ó bọ Omooba Biodun ọmọ fún mi má jẹ́ ká ṣe ọfà àṣìṣe ó bá má jẹ́ ó ṣìṣe má jẹ́ ó ṣìjẹ má jẹ́ ó ṣìmu má jẹ́ kọ́wọ́ òkùnkùn ó bá àwọn tí ń porí mi lójoojúmọ́ yìí jẹ́ ká para wọn. That is it. Nígbà tó o bá lè gbà yẹn fún mi dáàdì ẹlẹ́ni dáàdì mi ò lè gbàdúrà fún yín o Ọlọ́run ló lè gbàdúrà fún yín. Yes, Ọlọ́run máa gbàdúrà fún mi but you need to pray for me. Ó ní ẹ máa gbàdúrà fún àwọn olórí wa. Pray for your pastor. You need to pray for your pastor. You need to pray for your pastor. Pastor rẹ ti ń ṣe rádaràda òun. Pastor rẹ ti ń ṣe lédèrèdè òun. Gbàdúrà Olúwa ó fa òkùnkùn tó bá pastor mi jẹ́ ó jáde. Ó lè jẹ́ pàṣẹ rẹ tó máa padà sọ́run rere. Mami ìwọ náà dẹ̀ dé adé ìyè lórúkọ Jésù. Irú àwọn bàbá Adébóyè tá à ń sọ̀rọ̀ wọn tí mò ń bá wọn wí wọ̀nyí mo tún ń gbàdúrà fún wọn ní. Torí some things that you will gain from them. Bíbélì sọ pé èmi ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà. Ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọ́n ti yẹ fún ikú bí irú àwọn Tinubu. Èmi ò dá lẹ́jọ́. I always said it. Mi ì dá Tinubu lẹ́jọ́ ṣùgbọ́n ogun ọ̀run máa dá lẹ́jọ́. Àwọn gómìnà mi ì sọ pé ìwà wọn ò dá mi ì ní kan tá ṣe pé wọ́n máa wọ̀ràn pàdé ṣùgbọ́n mo ń sọ pé wọ́n ó gba ìdájọ́ wọn láìpẹ́ yìí torí àkókò ẹ̀san láwà. Ọba tó ń ṣe dáradára sí ilẹ̀ Yorùbá wọ́n á máa gba ẹ̀san wọn. Gbogbo wa la máa gbẹ̀san wa. Ó ní wá bẹ̀rù rẹ níbodè o olè ò gbé wá bẹ̀rù rẹ níbodè o mo ló máa bẹ̀rù rẹ níbodè o olè ò ní gbé wá bẹ̀rù rẹ níbodè o.
ó máa bẹ̀rù rẹ níbodè wá bẹ̀rù rẹ níbodè olè ò ní gbé wá bẹ̀rù rẹ níbodè o ìyá àjẹ́ wá bẹ̀rù rẹ níbodè o olè ò ní gbé pásítọ̀ wá bẹ̀rù rẹ níbodè o olè ò ní gbé Tinubu wá bẹ̀rù rẹ níbodè o olè ò ní gbé Ọbásanjọ́ wá bẹ̀rù rẹ níbodè o olè ò ní gbé Bíọ́dún ọmọ Fúnmi wá bẹ̀rù rẹ níbodè o olè ò ní gbé má bẹ̀rù mi níbodè o ìwọ ńkọ́ ìwọ náà wá bẹ̀rù rẹ níbodè o wá bẹ̀rù rẹ níbodè o olè ò ní gbé wá bẹ̀rù rẹ níbodè o n tó ń ṣe ní kọ̀rọ̀ tó ṣe é gbé sí gbangba wá bẹ̀rù rẹ níbodè o kánsẹ́lọ̀ oníjòyè rẹ́ẹ̀pù sẹ́nẹ̀tì pírẹ́sídẹ́ǹtì gbogbo yín lẹ máa bẹ̀rù yín níbodè o olè ò ní gbé ènìyàn tó gbé sínú kọ́ńbọ́ọ̀dì yẹ tó jẹ́ káyé rí wá bẹ̀rù rẹ níbodè o ìwọ tó ń porí ọmọ ọlọ́mọ wá bẹ̀rù rẹ níbodè o olè ò ní gbé olè ò ní gbé ìyálájé ẹ mà káàárọ̀ ẹ ò ní tẹnu gbó bí ọwọ́ o lórúkọ Jésù ẹ ò ní jìyà ẹ ò ní ṣiṣẹ́ o àwọn ajàjàgbara ayé ò ní ta yín lọ́fà òkùnkùn ẹ ní gbọ́fà òkùnkùn ògo Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín ẹ ó sì ṣàṣeyọrí bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí bẹ́ẹ̀ lógún ọ̀run sọ Jésù náà agbára wa à ń lọ mọ́mì a ò ní lọ lé ikú lọ́wọ́ a ò ní lọ lé àìsàn lọ́wọ́ a ó jọ rí ògo Ọlọ́run lò bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí bẹ́ẹ̀ lógún ọ̀run sọ Jésù náà agbára wa mo ti fún wa ní àwọn kankan tí mo fẹ́ jẹ́ kí àyẹ̀wò ká mi bá rìsáàṣì mo ní primary school wo ni Tinubu lọ àwọn wo ni classmate ẹ̀ ó gbọ́dọ̀ mú yọ̀kan wá o ìyálájé ẹ jẹ́ ká jọ lọ wò school wo ni bọ̀dá kí lórúkọ wọn gan bọ̀dá pé Tinubu lẹ́yìn ń pè wọ́n ó dẹ̀ lè bọ́jẹ́ Tinubu náà jẹ́ ń gbà yẹn ń bẹ̀ mo já ti sọ orúkọ ẹ̀ fún iṣẹ́ ẹ̀ mọ́ ni ẹ tún lọ wo program láti rẹ̀ mo ti sọ fún yín jàre ẹ lọ wo primary school ẹ̀ èyí tó lọ mo dẹ̀ ti sọ pé secondary school ẹ̀ mo ti sọ fún yín GCI ẹ lọ bá wọn wò ó ìlú Chicago àbí Chicago àwọn ti Chicago ẹ wo school tó lọ àwọn wo ni classmate wọn mo fẹ́ jẹ́ ká wo good materials ṣebí Ọ̀ṣínbàjò sọ tiẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní ìgbà kóun tó di pro àkàlà máa fún un lówó oúnjẹ àbí kó tó di professor ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ní kóun tó di professor ó ní àkàlà máa fún un lóúnjẹ àbí owó oúnjẹ ẹ dákun Tinubu àwọn olùjọ gbá bọ́ọ̀lù ní school àṣàdìbí tẹ ti gbá bọ́ọ̀lù àwọn kan ṣáà ti máa wà tó jẹ́ pé ọmọ kíláàsì primary 1 lẹ́jọ́ bẹ̀rẹ̀ school wo lẹ lọ àfẹ́mọ̀ bẹ̀ àwọn class teacher ní principal àfẹ́mọ̀ gbogbo ẹ̀ we need to search everything down afẹ́ ṣe break down àwọn màmá dára gbogbo wọn máa pẹ́ wọ́n ń gbọ́n gbogbo tí mò ń sọ yìí wọ́n á lọ wọ àwọn tẹ́ni ọmọ ológo mo jẹ́rìí wọn wọ́n á search ẹ̀ jáde fún mi nísinsìnyí àwọn àlùmọ̀ọ́rù gbogbo wọn pátá ẹ lọ ṣiṣẹ́ Koiki ẹ lọ ṣiṣẹ́ báyìí oyoyoyoyoya ẹ jẹ́ ká mọ quality materials tá a fẹ́ gbé jáde tẹ́ ń pariwo tẹ́ ń ṣe bí ẹlẹ́pọ̀n kan káàkiri tẹ́ ní ẹkẹ́ni kan ṣe ẹni tí ẹ má jẹ́ sọ̀rọ̀ di wo tá a bá ní àmùdá ṣé nígbà támùdá tó jẹ́ pé ìyá ẹ̀ máa ń gbé sọ̀kalẹ̀ nígbà tí lọ́dọ̀ bàbá onífọ̀mẹ́kà abẹ́ ti gbàgbé ni ó wà ńlẹ̀ o ìgbà tó máa ń pàṣẹ àwọn mọ́tò ará ìsàlẹ̀kọ̀ ẹ ti gbàgbé ni ọ̀rọ̀ ń bọ̀ ẹ bá jẹ́ gbòòsà fọmọ ọba jàre gbòòsà ṣe rí Yorùbá Nation ló lè ṣe don't deceive yourself Buhari restructuring ṣé Buhari ò sọ pé kò sí tó ń jẹ́ restructuring
gbogbo agbẹjọ́rò àti kọ̀wé láyé gúlọ̀ kí ẹ lọ kà á orí wọn ti dàrú wọ́n ti fi tẹ̀pà òjò tí rọ̀ sí gbogbo ọ̀rọ̀ tẹ́ kó jọ ń wájú mọ́là ẹ̀ka ń tanra yín jẹ ní Kọ́láwọlé Elizabeth ẹ̀ mà ṣeun à ń lọ jàre ẹni tó bá ní àwàlà wọn ni ká má dé bá àwàlà ò ní dé bá wọn àwọn tá ní ká má wá torí pé ẹnu ní ìbẹ́sù ọ̀bẹ ní ìbẹ́sù àtẹ́lẹsẹ̀ a máa bẹ̀ náwó kógó lòun agogo dùgbẹ̀dùgbẹ̀ lòun akèrègbè kò sí bí akèrègbè ṣe fẹ́ lọ tóbi tó kó lòun agogo lẹ́nu èmi ọmọ ọba náà ni ẹyẹ méjì ò jáṣá o èmi náà ni torí pé bẹ́ẹ̀ bá porí mi ju bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tó porí mi gbé rárá báyìí lára ń ké wọlé ẹ máa ké wọlé níkọ̀ọ̀kan ni má ṣe bí kó má bàa dé bẹ́ẹ̀ ọ gbọ́ wọ́n ní ijọ́ tí ẹyin òróòró bá yájú sí àpáta ọjọ́ náà lẹ ìwà ara rẹ̀ bàjẹ́ òwe Yorùbá ni Báíbù Yorùbá láti kà ó God bless you all Ìyálájé ẹ̀ẹ́dẹ̀gbáàsì yìí mo gbádùn yín ẹgbáàsì mami mi God bless you ẹ máa tẹ̀síwájú ẹ ò ní ṣubú ara ṣubú ẹ̀mí ojú èmi àti yín ní Sunday Igboho máa jáde àwọn tó bá ní kò ní jáde àwọn fi wọ́n ṣe lẹ́rìn bá mi kí bàbá lẹ́kìtì pé wọ́n máa kó ìbò Èkìtì o àwọn ará Èkìtì máa ń ṣe rádaràda o àátújọ yànnà náà ẹ̀wò tó bá dalẹ̀ ìyá ara Èkìtì Èkìtì kété kí la ó ti ṣe èyí sí o Èkìtì kété màá lọ wá kẹsẹ̀ tìyẹn wá kí la ó ti ṣe èyí sí o Èkìtì kété àbí ìyá alájẹ adúní àríyọ ní ọ̀gá mi sojú mi wáyíwáyí bó ṣe máa jẹ́ nìyẹn ẹ mọ̀ gbà tí tán ti ń pariwo lẹ́kìtì olè làwọn gómìnà Èkìtì gbogbo wọn. ok Kọ́láwọlé Elizabeth ẹ pè mí anytime from 12 Nàìjíríà aago 2 Nàìjíríà bá ti lù Ọlọ́run yóò gbọ́ àdúrà rẹ o Adékẹ́mi ẹwà tó ní orí rẹ ò ní gbàbọ̀dẹ̀ o ò ní tọrọ jẹ o ò ní tọrọ mu látẹ̀ní lọ wàá rọ́nà àbáyọ gbogbo ibi tó o bá wọ̀ láyé ògo rẹ̀ á fọ̀hún alágbára tó ní májẹ̀mú lówùúrọ̀ yìí lórúkọ Jésù kó súre fún ọ o ò ní tẹnu gbó bí ọwọ́ God bless you ẹ pè mí látago 12 ẹjọ́ 12 o'clock láti 12 màá ti sinmi dáadáa I will be answer your call God bless you ó dàárọ̀.